ogun abẹ́lé orí kẹtàlélọ́gọ́ta. ọbásanjọ́ dínà mọ́ àwọn ọmọ biafra làwọn ọmọ ogun ojúkù náà bá ní àwọn fẹ́ jagun dú ọ̀dáì bó bá lè jásíkú kó jásíkú. nínú àwọn ogun tó le lásìkò ogun abẹ́lé tí nàìjíríà jà yìí, àrà ọ̀tọ̀ ní ogun tí wọ́n jà nítòsí ìlú abagana lọ́nà onitsha. àwọn aráàlú náà, àwọn tọ́rọ̀ ṣojú wọn àtàwọn ọ̀gá ológun pẹ̀lú àwọn ọmọ ogun méjèèjì tí wọ́n ríbi ja àjàbọ́ wọn ò ní gbàgbé láé lọ́jọ́ tí ogun le táwọn òkú pàápàá ń dẹ́rù ba ara wọn lọ́nà ọ̀run ni. nígbà tí wọ́n ti pọ̀jù ní àwọn òkú tó kú sójú ogun náà kò ṣeé fẹnu kà tán ni. bí àwọn ọmọ biafra ti kú rẹ́kẹrẹ́kẹ́, bẹ́ẹ̀ náà ni àwọn ọmọ ti nàìjíríà kú lápọ̀jù. fún odidi ọ̀sẹ̀ kan ní gbẹgẹdẹ sì fi ń gbiná nínú oṣù kẹwàá ọdún 1969. ìjà náà pọ̀ ó jàre. ohun tó sì fà á kò ju pé àwọn ọmọ ogun ojúkù yìí sún kan ògiri. ṣé wèrè sún bí wèrè bá sún kan ògiri òun náà yóò yíjú padà ní. lọ́jọ́ táwọn ọmọ ogun kọmáńdó lábẹ́ olúṣẹ́gun ọbásanjọ́ lé àwọn ọmọ ogun biafra títí tí wọ́n sún wọn kan ògiri tí kò síbi tí wọ́n fẹ́ gbà mọ́. lọ́jọ́ náà ni wọ́n yíjú padà sí wọn ní nǹkan ńlá bá ṣẹlẹ̀ nílùú abagana. ṣe é rí bí ogun ti ń lọ nì, àwọn ọ̀nà kọ̀rọ̀ kan wà táwọn jagunjagun yìí máa ń fi sílẹ̀ fúnra wọn. wọn kì í jẹ́ káwọn ọ̀tá wọn mọ̀nà náà kí wọ́n má bàa dí i. ọ̀nà yìí ni wọ́n máa ń gbà láti fi kó oúnjẹ àtàwọn ohun èlò ogun ránṣẹ́ síra wọn. kọ̀rọ̀ pátá ni ọ̀nà náà yóò jẹ́ tí kò ní í sẹ́ni tó lè dá ibẹ̀ mọ̀. ìwọ̀n àwọn olórí ogun tó jẹ́ ọ̀gá ni wọn yóò mọ̀ pé ọ̀nà náà ṣe é gbà. ọ̀nà inú igbó pátá ni yóò jẹ́. wọn yóò sì kó koríko tàbí igi tàbí àwọn nǹkan míì tí kò fi ní hàn rárá pé ọ̀nà wà níbẹ̀ sí ojú ibẹ̀. ẹni tó bá sì ń gbabẹ̀ kọjá yóò kàn sáré lọ ní tiẹ̀ ni, kò ní mọ̀ pé ibẹ̀ tilẹ̀ ṣe é gbà fún nǹkan kan. àwọn ọmọ ojúkù ní ọ̀nà yìí káàkiri nígbà tó ṣe pé ọ̀nà ìlú tí wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ horo àti ọ̀nà àlùmọ̀kọ́rọ́ yìí àtàwọn pànàdà ni wọ́n mọ̀ níbẹ̀. wọ́n sì ti fi èyí la oríṣiríṣi ibi tí wọ́n lè gbà bí nǹkan bá le fúnra wọn. ìró ọ̀nà yìí kan ló wà ní ọ̀nà tó lọ sí onitsha láti abagana. àwọn ọmọ ogun biafra kan wà tí wọ́n ń pè ní 57 Brigade. àwọn jagunjagun tí wọ́n gbójúlé ni nítorí àwọn ni wọ́n bá wọn mú àwọn ìlú ńláńlá tó kù lọ́wọ́ wọn dúró. àwọn ni wọn kò sì tí ì jẹ́ kí biafra dẹnu kọlẹ̀ pẹ̀lú báwọn ọmọ ogun kọmáńdó yìí ṣe ń gbógun líle sí wọn. yàtọ̀ sí pé wọ́n lè jà, wọ́n lágbára gidi, wọ́n sì kápá gbogbo àdúgbò náà. nígbàkigbà táwọn ọmọ ogun kọmáńdó bá ń ṣe gìràgìrà bọ̀ pàápàá tí wọ́n ń fẹ́ wọ ilẹ̀ Ìgbò tàbí tí wọ́n fẹ́ kọlu àwọn ìlú ńlá kan lágbègbè ibẹ̀, àwọn 57 Brigade yìí ni yóò sáré dìde tí wọn yóò sì máa jà bí ìdọ̀ọ̀mì. wọn kò sì ní í sinmi àfi tí wọ́n bá lé àwọn ọmọ ogun kọmáńdó yìí lọ. bí wọn kò bá fi rí wọn lé, ọ̀pọ̀lọpọ̀ wọn ni wọn yóò kúkú fi ẹ̀mí wọn dí kinní ọ̀hún. wọn a sì ní ó tẹ́ àwọn lọ́rùn kí àwọn kú ju kí àwọn ọmọ ogun nàìjíríà mú àwọn lọ. ikú yá ju ẹ̀sín, orí àgbàré ó sàn ju ojú àgbàré lọ. ṣùgbọ́n kò sí bí jagunjagun kan yóò ṣe lágbára tó bí kò bá ní ìbọn tí kò ní ẹ̀tù, tàbí tó bá níbọn tó lágbára tí kò ní ọta ìbọn. ogun tí kò tó nǹkan ni yóò máa kó o lọ. gbogbo agbára táwọn ọmọ ogun 57 Brigade tí wọ́n jẹ́ ti biafra yìí ní, nítorí pé àwọn olórí ogun pátá lọ́hùn-ún, ìyẹn ojúkù àtàwọn èèyàn ẹ̀ gbogbo kò jẹ́ kí ìyà irinṣẹ́ tí wọn yóò lò jẹ wọ́n ni o. ní gbogbo ìgbà ni wọ́n máa ń bá wọn wá ìbọn àti ọta. bí wọ́n sì ti ń fún wọn ní machine gun ni wọn yóò máa fún wọn ní àwọn ọkọ̀ àyìnbọn àtàwọn akọ́tàmì lóríṣiríṣi. àwọn náà mọ̀ pé alágbára làwọn ológun náà, nítorí bẹ́ẹ̀ ni wọn kò ṣe fi irinṣẹ́ jẹ wọ́n níyà kí wọ́n lè máa bá wọn gba ìlú káàkiri. bóyá àwọn ọmọ ogun kọmáńdó wá mọ èyí ni o, bóyá wọn kò mọ̀. ṣùgbọ́n lára ètò tí ọbásanjọ́ ṣe nígbà tó dolórí àwọn ọmọ ogun kọmáńdó ni láti dí gbogbo àwọn ọ̀nà táwọn ọmọ ojúkù ń gbà rí ọta àti èlò ogun gbogbo. ìyẹn ni wọ́n fi dínà mọ́ àwọn ọmọ ogun 57 Brigade
àwọn ọmọ ogun alágbára fún Biafra. ọ̀nà kọ̀rọ̀ táwọn olórí ogun ní Biafra máa ń fi kó irinṣẹ́ àti oúnjẹ àti èlò gbogbo ránṣẹ́ sáwọn ọmọ ogun 57 Brigade. Ọbásanjọ́ àtàwọn ọmọ ogun ẹ̀ ti di. kì í ṣe pé wọ́n kúkú gbé igi dínà náà ni, níṣẹ́ ni wọ́n jagun débẹ̀ tí wọ́n sì lé gbogbo àwọn ọmọ ogun Biafra tó wà ní gbogbo agbègbè náà dànù. bẹ́ẹ̀ ni wọ́n ṣe é débi pé kò sí ọmọ ogun kan tàbí ọmọ Ìgbò kan tó jẹ́ gba gbogbo ọ̀nà náà. ẹni bá gbabẹ̀ yóò ti yọ sílùú ọ̀run kó tó mọ̀ pé òun ṣe àṣìṣe. àwọn òkúkú mọ̀ pé ọ̀nà kọ̀rọ̀ wà níbẹ̀ nítorí àwọn olórí ogun Biafra nìkan ni wọ́n mọ̀ pé àwọn la ọ̀nà kan sí gbogbo apá ibẹ̀ yẹn tẹ́nìkan ò sì rí wọn. ṣùgbọ́n níbi táwọn ọmọ kọmáńdó ti ń jagun tí wọ́n ń jagun tí wọ́n lọ ni wọ́n ti dínà náà tí wọ́n sì kó àwọn sọ́jà atamátàsé sí gbogbo agbègbè ibẹ̀. kò sì ṣeé gbà mọ́ fún ẹnikẹ́ni ẹni tó bá gbabẹ̀ bí ọmọdé tó jẹ sódà ni o. abẹ́dẹ́ kan báyìí kò sí fún ọ̀run ló ń lọ. ọ̀rọ̀ náà kó ìdààmú gidi bá àwọn ọmọ Biafra nítorí bí ìgbà pé àwọn ọmọ kọmáńdó pa wọ́n sáyé ni. àwọn ọmọ ojúkù yìí gbìyànjú pé kí àwọn ṣí kinní náà padà ṣùgbọ́n kò ṣeé ṣe fún wọn. gbogbo agbára tí wọ́n ní, gbogbo ọ̀nà tí wọ́n mọ̀ ni wọ́n tọ̀. wọ́n á sì máa sáré lọ halẹ̀ mọ́ àwọn ọmọ ogun kọmáńdó kọ̀ọ̀kan tí wọ́n wà nítòsí ọ̀nà tí wọ́n bá kọjá yìí láti lé wọn kúrò níbẹ̀. wọ́n mọ̀ pé apá àwọn kò lè ká gbogbo wọn lẹ́ẹ̀kan náà bẹ́ẹ̀ nítorí pé wọ́n lágbára jù wọ́n lọ àti pé ogun ńlá ni eléyìí yóò dá sílẹ̀. ṣùgbọ́n wọ́n mọ̀ pé bí àwọn bá ti lè lé wọn sẹ́gbẹ̀ẹ́ kan tí àwọn lé wọn jìnnà kúrò níbi ojú ọ̀nà tí wọ́n dúró sí yìí, àwọn yóò rọ́nà kọ̀rọ̀ náà láti máa lò. àwọn yóò sì lè máa kó èlò irinṣẹ́ àti oúnjẹ lọ fáwọn ọmọ ogun 57 Brigade. àwọn ọmọ ogun kọmáńdó kò sì ní mọ kinní kan. ìyẹn ni wọ́n ṣe fẹ́ lé àwọn tí wọ́n wà nítòsí ọ̀nà tí wọ́n gbà yìí kúrò kí wọ́n lè máa rí gbogbo ilé ṣe. ṣùgbọ́n gbogbo bí wọ́n ti ń ṣètò kò bọ́ sí i fún wọn. ọ̀nà náà ń dí sí i ni nítorí bí wọ́n bá lé àwọn sọ́jà yìí tí àwọn bá sá lọ súkẹ́súkẹ́ kíá ni àwọn tó kù wọn yóò padà wá ràn wọ́n lọ́wọ́. wọn yóò sì lé àwọn ọmọ Biafra tó wá halẹ̀ mọ́ wọn náà kúrò níbẹ̀. wọn yóò sì tún padà síbi tí wọ́n wà. wọn yóò dúró láì mira. eléyìí kó bá àwọn ọmọ ojúkù nítorí gbogbo ohun tó ń ṣẹlẹ̀ yìí ò bá wọn lára mu. bẹ́ẹ̀ ni ìyà ń jẹ wọ́n nítorí àwọn ọmọ ogun 57 Brigade yìí ti ń pariwo ránṣẹ́ sí wọn pé kò sóúnjẹ o, kò sí èlò, kò sí ìbọn o, kò sì sí ọta ìbọn o. bí nǹkan bá sì wà bó ṣe wà yìí, àfàìmọ̀ káwọn ọmọ ogun Nàìjíríà náà má wàá kó àwọn níjọ́ kan o. èyí tó tiẹ̀ burú ni pé àwọn ọmọ ogun kọmáńdó kan tó wà nítòsí ibi táwọn ọmọ ogun 57 Brigade yẹn wà ti bẹ̀rẹ̀ sí halẹ̀ mọ́ àwọn náà. wọn á sì máa lé wọn kiri. wọn yóò pa èyí tí ọwọ́ bá tẹ̀ nínú wọn kí wọ́n tó sá padà sẹ́yìn nítorí àwọn náà bẹ̀rù àwọn ọmọ Ìgbò náà. wọ́n mọ̀ pé wọ́n lágbára gan ni. bí wọ́n ti ń halẹ̀ mọ́ wọn yìí ṣá, bẹ́ẹ̀ ni àyà àwọn ọmọ ogun 57 Brigade yẹn ń já nítorí wọn kò mọ ibi tí wọ́n lè bá yọ sí wọn àti ọ̀nà tí wọn yóò gbà. ẹ̀ẹ̀kọ̀ọ̀kan làwọn olórí ogun Biafra wá ń rí ààyè kó ọta ìbọn àtàwọn èlò ogun ránṣẹ́ sáwọn ọmọ ogun ńlá yìí nítorí ọ̀nà jíjìn gbáà ni wọ́n wá ń gbà báyìí láti kó kinní hàn dé ọ̀dọ̀ wọn. àwọn abánigbẹ́rù kan ni wọ́n máa ń kó o sí mọ́tò tí mọ́tò náà yóò sì jẹ́ èyí táwọn ọmọ ogun kọmáńdó kò ní í fura sí. mọ́tò yìí ni yóò gbé àwọn èèyàn náà dé yíyí. láti bẹ̀ ni wọn yóò ti fẹsẹ̀ rìn lọ síbì kan tí wọ́n ń pè ní Ugwu Ọ̀bà. wọn yóò wá sọdá ọ̀nà ńlá kan ní Ebenebe. níbẹ̀ ni àwọn ọmọ ogun 57 Brigade yìí yóò ti lè wá pàdé wọn láti gba ohun tí wọ́n bá àwọn kó wá. ṣùgbọ́n wàhálà tó wà nídìí eléyìí ti pọ̀ jù. kò rọrùn fún àwọn tó ń kó o, kò rọrùn fún àwọn tí wọ́n ń lọ gbà á lọ́wọ́ wọn. ọ̀nà náà sì ti jìn jù. kìnìún náà kò bá ètò ogun mu rárá. ohun tí kò ṣe bá ètò ogun mu ni pé ọ̀pọ̀lọpọ̀ ọjọ́ ni wọn yóò fi rìn kí wọ́n tó débẹ̀. ọ̀pọ̀lọpọ̀ èèyàn ni wọ́n sì máa ń lọ nítorí kò sẹ́ni tó lè kó èlò rẹpẹtẹ rin irú ìrìn bẹ́ẹ̀ tí wọn ò ní fura sí i. ọta ìbọn mélòó ni ẹnìkan yóò fọwọ́ kó? oúnjẹ mélòó ni ẹnìkan yóò gbé? bọ́ǹbù mélòó lẹnìkan lè dá tò mọ́ra rẹ̀ lẹ́ẹ̀kan? báwo ni wọn yóò ti ṣe bá wọn gbé korobá bẹntiróòlù tí wọ́n fi ń wa mọ́tò ogun àti èyí tí wọ́n fi ń yin bọ́ǹbù níbẹ̀? báwo ni wọn yóò sì ṣe lè bá wọn kó àwọn èlò tí wọ́n máa fi ń ṣètọ́jú àwọn tí wọ́n bá farapa tàbí àwọn tí wọ́n bá ń ṣàìsàn láàrin wọn? bẹ́ẹ̀ gbogbo eléyìí kò ṣòro rárá tẹ́lẹ̀.
nígbà tí ọ̀nà kọ̀rọ̀ yìí wà wọn a máa dọ́gbọ́n gbé mọ́tò ńlá gbabẹ̀ pàápàá tí mọ́tò náà kò sì ní í pariwo, wọn a sì máa kó ọ̀pọ̀lọpọ̀ ẹrù lé àwọn èèyàn lórí tí kò sẹ́ni tí yóò rí wọn tí wọn yóò fi já síbi tí àwọn ọmọ ogun 57 Brigade yìí wà, tí wọn yóò sì kó àwọn ohun tí wọn yóò lò fún wọn. Bí àwọn èèyàn yìí ti ń lọ ni wọ́n ń bọ̀, èyí kò sì jẹ́ kí ohun kankan jẹ́ àfẹ́kù fún àwọn ọmọ ogun Biafra yìí àfi nígbà tí wọ́n dí àwọn ọ̀nà náà mọ́ wọn. Nígbà náà ló hàn gbangba sí àwọn olórí ogun Biafra pé kò sóhun kan tí wọn yóò ṣe ju kí àwọn ṣí ọ̀nà yìí padà lọ, ìyẹn ọ̀nà kọ̀rọ̀ tí wọ́n ń gbàgbé ohun èèlò gbogbo kọjá fáwọn ọmọ ogun 57 Brigade. Wọ́n ní àwọn gbọ́dọ̀ ṣí ọ̀nà náà já sí Òtú Ọ̀tà kí àwọn lè máa rí nǹkan kó fáwọn ọmọ ogun náà. Yàtọ̀ sí pé èèlò kò tó àwọn ọmọ ogun 57 Brigade lò mọ́ tí ìyà sì fẹ́ máa jẹ wọ́n. Èyí tó wá bà wọ́n lẹ́rù jù ni pé àwọn ọmọ ogun kọmáńdó ti fẹ́ mọ ohun tó ń ṣẹlẹ̀. Wọ́n ti fura pé àrùn kan ń yọ àwọn ọmọ ogun 57 Brigade yìí lẹ́nu. Wọ́n mọ̀ pé wọn kò lágbára bíi ti àtijọ́ mọ́ nítorí wọ́n rí bí wọ́n ti máa ń sá padà bí àwọn bá ti halẹ̀ mọ́ wọn. Bí wọ́n bá sì ti jà díẹ̀ tí wọ́n yìnbọn bíi méjì mẹ́ta níṣe ni wọn yóò sá lọ. Àwọn ọmọ ogun kọmáńdó mọ̀ pé àwọn 57 Brigade ọmọ Biafra yìí kì í ṣe bẹ́ẹ̀ tẹ́lẹ̀. Wọ́n mọ̀ pé àwọn gan ni adìgbòlùjà. Wọ́n mọ̀ pé bí kò bá ṣe pé kinní kan ń ṣe wọ́n, wọn yóò ti lé àwọn jìnnà réré sí àdúgbò náà. Àwọn aṣáájú ogun Biafra mọ̀ pé àwọn ọmọ ogun kọmáńdó ti ń fura sí àwọn. Wọ́n sì mọ̀ pé bí wọ́n bá rí ìdí òkodoro ọ̀hún tí wọ́n mọ ohun tó ń ṣẹlẹ̀ gan, wọn yóò dìgbò lu àwọn, wọn yóò sì fún àwọn ká. Bí wọ́n bá sì ti lè ti àwọn ọmọ ogun 57 Brigade yìí ṣubú, ogun náà yóò fẹ̀yìn janlẹ̀ nítorí àwọn ọmọ ojúkú yóò ṣubú, kò sì sẹ́nìkan tí ó lè gbé wọn dìde. Nígbà tíròyìn náà dé ọ̀dọ̀ olórí àwọn ológun Biafra pátá, ó tẹ́ pẹpẹ ọ̀rọ̀ náà síwájú Ojukwu fúnra ẹ̀. Wọ́n sì jọ fohùn ṣọ̀kan pé kò sóhun tí àwọn yóò ṣe ju kí àwọn fi tipátipá sí ọ̀nà tí àwọn ọmọ ogun kọmáńdó tì mọ́ àwọn lọ. Wọ́n mọ̀ pé ọ̀nà náà kò ṣeé ṣí wẹ́rẹ́ bẹ́ẹ̀. Bí àwọn yóò bá ṣí, ogun ńlá làwọn yóò jà. Ogun náà sì le débi pé kí àwọn ọmọ Nàìjíríà yìí gbẹ̀mí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ Biafra. Ṣùgbọ́n kò sóhun tí àwọn lè ṣe. Ìyẹn nìkan lọ̀nà tó ṣí sílẹ̀. Ó sàn kí àwọn kúkú forí lakú bẹ́ẹ̀ ju kí àwọn kan wà níjú kan kí àwọn ọmọ Nàìjíríà náà wá pa àwọn lójijì lọ. Ó ní wọ́n bá bẹ̀rẹ̀ sí í múra. Àwọn ọmọ ogun tí olórí ogun Biafra pátá yìí fẹ́ lò ní àwọn ọmọ ogun 11 Division. Ó ní àwọn ni wọn yóò ja ìjà náà tí wọn yóò sì lé àwọn ọmọ ogun kọmáńdó tó wà ní gbogbo ojú ọ̀nà náà lọ. Bí ọ̀nà náà bá sì di ogun tó búrẹ́kẹ́ jù bẹ́ẹ̀ lọ, àwọn yóò lè kojú wọn. Nítorí bẹ́ẹ̀ olórí ogun àwọn Biafra yìí bẹ̀rẹ̀ sí palẹ̀ mọ́, ó sì ń ṣètò gbogbo. Ó ń wá àwọn ọmọ ogun kún àwọn ọmọ ogun. Ó sì ránṣẹ́ sí ọ̀kan nínú àwọn aṣáájú ogun wọn tí wọ́n ń pè ní Atusia. Ó ní kó kó 500 ìbọn, 500 bọ́ǹbù àtọwọ́dá kó máa kó wọn bọ̀ wá bá òun. Bẹ́ẹ̀ ni kí Atusia tún kó àwọn ọmọ ogun ajagun máwẹ̀yìn 500 nítorí ogun tí àwọn fẹ́ lọ jà yìí ogun tí yóò le koko ni. Bó ti sọ fún Atusia yìí, bẹ́ẹ̀ ló sọ fáwọn olórí ogun tó kù náà. Ó ní kí wọ́n máa gbáradì, kí wọ́n máa kó àwọn ọmọ ogun ránṣẹ́, kí wọ́n sì máa kó èlò ogun ránṣẹ́ pẹ̀lú torí pé gọ̀ǹgọ̀ ń fẹ́ sọ. Bí ọ̀rọ̀ bá ti dà báyìí, kò sẹ́nìkan tí yóò dúró mọ́. Olórí orílẹ̀-èdè Biafra ìgbà náà, Emeka Odumegwu Ojukwu pàápàá kò lè dúró. Òun náà ń bá wọn dá sí i. Ó sì sọ pé kí wọ́n wá máa sọ gbogbo ohun tó bá ń ṣẹlẹ̀ fóun, àti pé bó bá ṣeé ṣe pàápàá gbogbo àwọn alágbára ọmọ ogun ilẹ̀ Biafra pátápátá làwọn yóò kó lọ sójú ogun náà kí àwọn ṣáà lè lé àwọn ọmọ ogun kọmáńdó yìí lọ. Èyí ló fà á tó jẹ́ gbogbo èlò ogun pátá, gbogbo irinṣẹ́ ogun pátá tí Biafra ní, àtàwọn tí wọ́n ti ń lò tẹ́lẹ̀ àtàwọn tí wọn ò tí ì lò rí, gbogbo ẹ̀ ni wọ́n ń kó lọ sójú ogun yìí o. Bí wọ́n ti ń rọ bọ́ǹbù tuntun ni wọ́n ń dán àwọn tó ti wà lọ́wọ́ wọn tẹ́lẹ̀ wò. Bẹ́ẹ̀ ni wọ́n ń tún àwọn ìbọn wọn ṣe tí wọ́n sì tún rọ àwọn ìbọn tuntun. Ọ̀pọ̀lọpọ̀ àwọn mọ́tò akọ́tàmì làwọn náà kó jáde. Bẹ́ẹ̀ ni wọ́n ṣètò àwọn mọ́tò àyìnbọn bíi mélòó tí wọ́n ní. Wọ́n sì bẹ̀rẹ̀ sí í kó àwọn ọmọ ogun àtijọ́ àtàwọn ọmọ ogun tuntun, wọ́n ń ṣarajọ. Ohun tí wọ́n sì ń sọ fún wọn náà ni pé ogun tí àwọn ń lọ jà yìí, ogun kan tí àwọn ò tí ì jà irú ẹ̀ rí ni o. Ọ̀gá ológun kan tí wọ́n ń pè ní Amadi ni Ojukwu fúnra ẹ̀ fi ṣe olórí ogun pátá fún 11 Division tó ń lọ bá àwọn ọmọ ogun Ọbásanjọ́ yìí.
nígbà tí àwọn lọ́gàálọ́gàá wọ̀nyí sì ṣèpàdé wọ́n ní kò sórúkọ méjì tí àwọn yóò fún ogun tí àwọn ń lọ jà yìí o. Ogun bó bá lè já síkú kó já síkú, do or die ni. Ohun tí wọ́n ṣe pé orúkọ ogun náà bẹ́ẹ̀ ni pé wọ́n ní bí àwọn bá lọ jagun náà táwọn bá kú sọ́hùn déédéé ni, nítorí bí àwọn kò bá jagun náà, bí àwọn bá dúró síbi tí àwọn wà táwọn ọmọ ogun kọmando bá wá ká àwọn mọ́, ikú náà ni yóò gbẹ̀yìn. Ìyẹn ni pé kò séyìí táwọn ṣe tí kò já síkú nínú méjèèjì, kí àwọn kúkú lọ síbẹ̀ kí ikú tó bá fẹ́ pa àwọn tètè pa àwọn. Lójoojúmọ́ ni wọ́n múra, wọ́n ń ṣara wọn jọ. Nígbà tí yóò sì fi di ìbẹ̀rẹ̀ oṣù kẹwàá ọdún 1969, ètò gbogbo ti tò. Ọjọ́ tí wọn yóò ṣígun ni wọ́n ń dúró de. Àwọn ọmọ Biafra ń lọ sójú ogun. Ogun bó bá lè já síkú kó já síkú, ogun do or die. Wọ́n wá ṣe kìlọ̀kìlọ̀ fọ́mọ tí kò níyàá pé kó padà sẹ́yìn. Wọ́n ní ọmọ tó bá ní bàbá nìkan ni kó máa ká lọ. Báwo lójú ogun ọ̀hún ṣe rí? Ẹ tún pàdé wa láìpẹ́ jọjọ. Ọláyíwọlá Alága ló ń tú pẹrẹpẹrẹ ìtàn ogun abẹ́lé yìí tó sì ń ṣe àkọsílẹ̀ fún bùdó àgbáyé fún àṣà àtiṣe Yorùbá World Center nínú ọgbà Yunifásítì Ìbàdàn. A kú dédé àkókò yìí o.